ilé wíwó àti gbígbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ kò ní rọlẹ̀ títí tí màá fi parí ìjọba mi. El-Rufai ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ti sọ pé kéku ilé gbọ́ kó sọ fún toko ni o. Lóòótọ́ lọ́jọ́ tóun yóò kúrò nípò gómìnà ti súnmọ́lé, àmọ́ ìyẹn ò ní kóun mọ́wọ́rọ́ lórí ọ̀rọ̀ ilé wíwó àti lílé àwọn òṣìṣẹ́ kan dànù lẹ́nu iṣẹ́. Ó ní títí di alẹ́ ọjọ́ tóun máa kúrò nípò lòun yóò fi máa bá iṣẹ́ tóun gùnlé náà lọ. Lọ́jọ́ àbámẹ́ta sátidé 20 oṣù karùn-ún yìí, níbi ayẹyẹ ìkójáde ìwé kan tí wọ́n fi perí ẹ̀ àti ìṣàkóso ọdún 7 rẹ̀ nípò gómìnà ìpínlẹ̀ Kaduna ni El-Rufai ti sọ̀rọ̀ ọ̀hún. Ṣáájú ni ọ̀kan lára àwọn àlejò pàtàkì tí wọ́n fìwé pè síbi ayẹyẹ tó wáyé nínú gbọ̀ngàn ńlá kan nílé ìjọba ìpínlẹ̀ Kaduna nílùú Kaduna náà. Gómìnà ìpínlẹ̀ Rivers amòfin Nyesom Wike ti kọ́kọ́ sọ̀rọ̀ ìwúrí nípa ìwà akin lójú ogun tí olùgbàlejò rẹ̀ yìí ní. Ó ní ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà bí wọ́n bá ń wá ẹni tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe nídìí òṣèlú, tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa gómìnà tí ẹnu rẹ̀ tọ́rọ̀ tí kì í sì bẹ̀rù láti sọjú abẹ níkò nígbà gbogbo. Ó lóun gba El-Rufai lọ́gàá, òun sì gbóṣùbà fún un torí kì í fòyà láti sọ èrò ọkàn rẹ̀ jáde nígbà gbogbo láì fi ti ẹni tọ́rọ̀ náà lè ta bá pè. Nígbà tó tó àkókò fún un láti sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún, El-Rufai dúpẹ́ fún ọ̀rọ̀ oríyìn àti àpọ́nlé táwọn èèyàn ṣe fóun. Ó ní nínú ìrìn àjò ìṣèjọba òun látìgbà tóun ti di gómìnà kò sí ìpèníjà tó sọ òun lórúkọ tó sì mú káwọn èèyàn kan yan òun lọ́tàá, bíi ìpinnu òun láti wó àwọn ilé táwọn èèyàn kọ́ lọ́nà tí kò bá àṣẹ ìjọba mu, àti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọba tí wọn kò kúnjú òṣùwọ̀n tí wọ́n gbọ̀nà ẹ̀bùrú wọṣẹ́ ọba tí wọ́n sì ń lu ìjọba ní jìbìtì tóun gbádànù bí ẹni fìgbálẹ̀ gbá ìdọ̀tí kúrò lọ. Ó wá ní ohunkóhun tá a bá rí i pé kò dáa, ojú ẹsẹ̀ la máa mú un kúrò kí gómìnà tuntun tó ń bọ̀ lè fọkàn balẹ̀ ṣiṣẹ́ rẹ̀ kó sì lo àkókò rẹ̀ lórí nǹkan míì. Ẹ tètè kíyèsí o, títí di wákàtí tó kẹ́yìn tí màá fi kúrò nípò gómìnà la sì máa dá àwọn òṣìṣẹ́ dúró, a ó sì máa wó àwọn ilé tó bá tako ìlànà àtàwọn nǹkan míì tí kò bá tọ́ tó bá ti wá sí àkíyèsí wa, gẹ́gẹ́ bó ṣe wí. Bákan náà ni ààrẹ àṣẹ̀ṣẹ̀dìbòyàn tuntun Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbóṣùbà fún El-Rufai nínú iṣẹ́ tó rán síbi ìkówèéjáde náà. Ó ní àtòfiṣẹ́ ogun rán ẹ̀dá kan ni ọkùnrin náà ṣe. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.